Ajankoro dùgbẹ̀dùgbẹ̀. Ọ̀pọ̀ ń bi mí léèrè wípé Olúwatana níbo nílùú rẹ? Ṣakí ni ó ń bọ́ mẹ́ẹ̀dẹ́. Ìjẹ̀ṣà ni ó ní àbíjẹ̀bú. Adílété ni ó ní àbẹ́kìtì. Ọ̀mọ̀wé Sàká Balógun lonítàn l'Ógbómọ̀ṣọ́. Máa fọpọlọ jagun, èmi ọmọ fẹ́ wì mí jagun fọlọ́hún. Mo mọ̀ wípé tó bá dọjọ́ kẹyìn Ọlọ́run bá fẹ́ dájọ́ ohun tí kálukú bá gbìn ní ó wù. Ẹ máa gbọ́ o. Èmi ọ̀fẹ́ kéwì lónìí. Kódà àwọn ọ̀fẹ́ wá torí pé 100%, 85% ni ó fẹ́ràn mi. Clarification kan ni mo wá ṣe. Awádùn mi wípé ọ̀pọ̀ dàdàngọ́ ní olóyè ní ọ̀wá. Òjò akéwì mojúbà Sàká Balógun Justice Afọlábí Adéníran ọ̀rọ̀ ẹ̀bẹ̀ kọ́ ọgbàjúmọ̀ pọ̀. Farouk tọ́lọ́hún ọgbà àwọ́dù ẹ máa wò ó bóyá ọdún tí ń bọ̀ ọlọ́njọ́ wà nípò alága ìjọba wa ẹ kọ sílẹ̀ bẹ́ẹ̀ àtìmọ́lẹ́kún dẹnu bẹ́ẹ̀ lọ́gbọ̀n ẹ̀wọ̀n kún tó. Òdodo ọ̀rọ̀ ni mo sọ l'Ógbómọ̀ṣọ́ ni mo wá dára ẹ̀yin alágbára aṣayẹyẹ sẹ́ẹ̀rí mi. Òjò akéwì ọmọ ìyá alábọ̀ ọ̀rọ̀ tí tó sọ ó kù díẹ̀. Àràǹdẹ́ ẹkùn bí ọ̀bá jọjú èmi kìí ṣe akéwì pàṣíwọ̀bọ̀wọ́bọ̀. Mo dá lẹ́nu bẹ́ẹ̀ ni mo sì gbọ́nú. Àràǹdẹ́ ẹkùn bí ọ̀bá jọjú ẹni kó lóńgì ni ó dá tiẹ̀ ká wá wò gbẹ̀yìn ọ̀rọ̀. Tí mo bá ń kọrin ewì kìlọ̀ bí èbú ní rí Adéníran Òjò akéwì èmi ò ní olódì inú Olódùmarè òfin sẹ́rán mi bá a gún ta lódó bá a lọ ta lọ́lọ́ ìwà ta wẹ́rẹ́ ò lè padà. 1984 ni mo ti ń kéwì fún Parapọ ńlọ́jà kí n wá wọn ò ní fi mí pẹ̀lú mi Oluwatana lọ́lá Ọlọ́run ọba. Clarification òun ni wípé Ògbómọ̀ṣọ́ ni mo wà yìí. Mo bá bàtà lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá ń pè mí ní arọ́báfín ilẹ̀ mi ó gbìjà. Ẹ pin pọ́ǹtì ẹ̀ ibi mo ti bú Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ lájà mi ò gbọ́dọ̀ pẹran. Olúwatana yín rè ọmọ ìyá alábọ́ ti dé mo sì bẹ̀rin gángan lé. Olúwatana èwo lè wo èwo ni ká máa fẹ́ nà sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé nìkan ọmọ gbọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí ẹnìkan ò ní lọ fẹ́ nìkan ọmọ agboolé ńlá olú kan kàkà kọ́ ọmọ kìnìún ṣakápò ẹkùn kó wọ́n mọ̀ sọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Kírèdù tó kọjá ẹ fún mi lówó ẹgbàá ṣé mo sì bínú ohun tẹ́tí ara wọn dolùsẹ́ lójú aráyé àràgàbò wọn lórí kọ́bà méjì tí wọ́n ní lẹ́yìn Kírèdù ó ṣeun bàbá mi ẹ wá wo àrà tí Ọlọ́run dá fún mi l'Ógbómọ̀ṣọ́ àhín ni ìtọ́ ọmọ jábọ́ lẹ́nu aṣebi tó bá rí i. Òjò akéwì wò rebi kan Olúwatana ọ̀sá lọ ọlọ́rọ̀ lé ẹwọ́rọ̀ mi sọ èsìsì nígbà kú ọtí kú ọmọ aṣebi kọ́ mọ̀ jogún bí ẹ̀yin àlejò ẹ wò mí re bẹ́ẹ̀ bá mọ̀ mí rí mo ti bọ́ lọ́jọ́ òní dòwò pọ̀. Òjò akéwì bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ Ṣọ̀ún bàbá mi ni ọba Gándì bàbá mi ni ọmọ òsì lè bú bàbá rẹ̀ bẹ́ẹ̀ bá ní mò ń bú Ṣọ̀ún ayé yín ti rí bí ọ̀bẹ àlùgbọ̀ndẹ̀rán. Ìjà òsín bí kábẹ̀rẹ̀ wípé ìmáàmù rèé ìmáàmù tèmi ní ìmáàmù tiẹ̀ ní ẹ fi sílẹ̀ bẹ́ẹ̀. Mo sọ ní wálíà tẹ́líàt ìmáàmù tèmi ní. Tọ́ba wù yín Ògbómọ̀ṣọ́ ẹ máa gbéṣẹ́ fún mi tọ́ba wù yín ẹ máa gbéṣẹ́ fún mi mo ti di kókó hódù mo di àṣebí mọ́lẹ̀ bákẹ́bákẹ́ mo kó wọn láyà jẹ wọn ò lè ṣoge ìgbà tí mo ní alájẹ ológo ṣèjọba ṣe bẹ́ẹ̀ ń bínú.
ọmọ rẹ̀ ló gbé mọ́tò lẹ̀ Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ o ọlá Olódùmarè bàbá Ọ̀yọ́ la ń lọ bá Ọ̀yọ́ la ń lọ bá sẹkẹngbẹdẹ tàjò dé o Ọ̀yọ́ la ń lọ ọmọ àgbélé iná léńdé mo kí ọ délé rọgbà òjò akéwì ọmọ ìyá alábọ wàláì ẹgbẹ́ mẹ́ta ni mo gbà fún Ògbómọ̀ṣọ́ parapọ̀ ẹgbẹ́ gidi ni àsìkò yìí la tó ní olórí parapọ̀ tí ń kẹ́yìn Justice Afọlábí ọmọ mọ́yà síbẹ̀ bí Olúgbọ́n bá parapọ̀ Olúgbọ́n òǹpẹ̀tù àrẹ̀sà dúdú àrẹ̀sà pupa ọba Ọ̀ṣunbíyì Oníkòyí tìkòyí tá a bá lọ tẹ̀lé sọ̀nù lẹ́yìn ọ̀ka ńlá síwájú paramọ́lẹ̀ ọ̀tẹ̀lé ẹ bọ̀wọ̀ fágbà ni mò ń wí mo ní gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ ẹja wà níṣọ̀kan ni mo dágun lọ́wọ́ wọn ẹ wá máa gbá ewì díẹ̀ ni mo fẹ́ ké wọn gbọ́dọ̀ kéwì pọ̀ torí kí n má bàa jẹ̀bi ọ̀rọ̀ mi èmi àti yín ọjà o mọ̀ṣẹ́ lórí àgbàgbé ẹ̀yin àgbàgbàlú ẹ̀yin ẹ̀yẹ bàgẹ̀bàgẹ̀ wọn ọ̀bẹ yẹn bá gbèmí jà ẹ fi mí lọ́rùn ńlẹ̀ ọkùnrin sọ́kùnrin ni àwọn ìgbìmọ̀ Credu Carnival tí wọ́n bá tó kí wọ́n wá kò mí lọ́nà ẹ má gbìjà mi let the bar contend for itself ẹ jẹ́ kí òrìṣà bá kó gbìjà ara rẹ̀ Oluwatana òjò ọmọ odò ni mí mo tó jẹ́ ara mi gbè gángan ẹni bá ní nkú kí wọ́n máa ń fọwọ́ ara wọn ṣera wọn èmi àbíkú ará òkè èèyàn tó bá fẹ́ ṣe mí níkà kọ́ wá sí ara ẹ̀ níkà ẹ gbọ́dọ̀ bàbá mi ní tí nǹkan bá fẹ́ dojúrú ọlọ́yìí ọ̀tán adé níyì olúkan eré yín bá wá ṣe èmi ọmọ olúkan ìran mi mọ̀ wá wò ẹ̀yin ọmọ olúkan eré yín bá wá ṣe èmi ọmọ olúkan ìran yín mọ̀ wá wò èmi ọmọ olúkan. wọ́n máa fèyí ṣe lọ́lé ọlálẹ́rẹ̀ wọ́n máa fèyí ṣe lọ́lé wa ẹ̀yin ìyálọ́jà mo dúpẹ́ o ayé olúkan mo dúpẹ́ Olúwatana kí n wá ń tórelé ẹ̀yin bloggers tá ẹ̀ bá fẹ́ kúkú gbogbo ní ẹ ṣọ́ra ẹ má bà mí jẹ́ mọ́ èèyàn tó bá bà mí jẹ́ Olódùmarè ó bà wọ́n jẹ́ Ṣọ̀ún bàbá mi ni ẹ má fira wa gúnra wa kó tó dépò mo kì í ìgbà tó dépò tán táwọn ìjòyè rẹ̀ ní wọ́n mọ̀ mọ́ kọ́ mọ́ mi mọ́ ilẹ̀ ó béèrè akọjálẹ̀ ń takùkọ Ògbómọ̀ṣọ́ ni mo wà wí alákẹ́lẹ́ tòṣùmarè ṣẹ́rẹ́ ní sonúyì fún kòso ìràwọ̀ gàgà ní sonúyì oṣù àbáláyé mo wí tèmi èmi ọmọ ìyá alábọ ẹ wá máa gbọ́ ẹ̀yin ìdílé márùn-ún Bọ́láńtàn ọdún àrò aburúmọ̀kú ọláòyè àti gbádùn ṣùbẹ́rù lọ́ba níkà ìkìlọ̀ fún ṣùbẹ́rù lọ́ba níkà ìkìlọ̀ fún ṣùbẹ́rù lọ́ba níkà ìkìlọ̀ fún kọ́yé tèmi kó lọ́wọ́ bọ́mọ owó bá ké kara tó bá ké goro ìdàwọ́ ní ọgbẹ̀yìn àgbẹ̀dẹ òṣì bàtà mi ò ní gbórí odò kó tẹ̀rì mo bọ́ sójà mo dá oṣó mo bá àjẹ́dà mo ṣẹ́ wọn lápá àjẹ́wẹ́wẹ́wẹ́ mo gbé wọn mì láì tayọ ẹnu tó bá sakọ sí mi ilẹ̀ ò béèrè ẹ̀yin ọmọ ó ń dàbá ẹ kìlọ̀ fọ́mọ yín àwọn bloggers tí wọ́n ń bú mi lóde nù ibi tẹ́ ẹ bá ti gbọ́ tí mo bá ti bú olórí wa ṣọ̀ǹkè táwọn lábẹ́njọ tí n bá bú ṣọ̀hún òru mọ́ gẹ́gẹ́ ẹ mọ̀ pé mo búra mi mo bú bàbá mi ni tani dájá mọ́sálásí ṣọ̀ǹkẹjọ ní bàbá mi ọláyé ọ̀tá adé níyì olúkan ọ̀fẹ́rẹ́ gẹ́gẹ́ pàgbòrò pàgbòjẹ òṣòro àgbò lẹ́sẹ̀ méjèèjì pálákò yìí ò gbọdọ̀ wí tọ́ba wí ọ̀pọ̀ olúkan nípa wọn jẹ ọmọ òrùjúkùtù bẹ́sẹsẹ ọdún méjìdínlógún ló lò lápèrè tọ́ba wù yẹn máa wí èmi ò fẹ́ kẹ́nìkan má ṣèjọba Olúwatana mo wí ọmọ ọlọ́gbọ́n ọmọ ọlálẹ́rẹ̀ mọ́ ń lọlé ẹni tẹ́ Olúwatana wọ́n lè bẹ̀yìn lẹ́rẹ̀ wípé ta lọ́kọrin ewì bíntín èmi ọjà ẹ̀hónú mo wá fi hàn gbogbo ẹ̀yin ìgbìmọ̀ Credu kò dùn mí o bẹ́ẹ̀ bá pè yàn láti Àbújá kó wá ṣeré bẹ́ẹ̀ bá pe MC láti ta bẹ́ẹ̀ bá pe akéwì ṣùgbọ́n ẹ rántí pé
àjọgbórí ilẹ̀ àjọjẹta àjọgbórí ilẹ̀ àjọjẹkú àjọgbórí ilẹ̀ àjọjẹgbín àṣẹdọwọ́ rẹ̀ àjọmú. George Ogunlade ṣé tó ní pé mò ń bínú lọ́fẹ̀ẹ́ fún mi lówó bá mú wò mí orí mi ọ̀kọ́rẹ́ ṣé bí orí adé tutù ìránṣẹ́ Ọlọ́run adájọ́ àgbà ti dàgbà justice àwa alámọ̀ fún bàbá lówó 2000 òkèrè mọ́ gbà bẹ́ẹ̀ ọmọ Ògúnládé o báwa tún lù ṣe àrà àwọn ìjòyè Ògbómọ̀ṣọ́ wọn wá bí kábíyèsí bá wá gbogbo wọn pọ̀ su dàdàngọ́ní amúmímúrawé tẹ́ ẹ sọ níwájú kábíyèsí wípé Olúwatana ò wúlò ẹ máa gbọ́ gbangba ni mo ti ń sọ yìí ìmọ́lẹ̀ ni mo wà èmi kì í tijú sọ̀rọ̀ ṣọ̀wọ́n sẹ̀mí bí ọ̀sẹ̀ àwọn ìjòyè bàbá mi Olúwatana àjọ fògbókògbó àjọ lérí síra wa ni bí wọ́n dá mi lọ́nà wọn ò lè dá mi mú èmi wí yìí wọ́n máa fèyí ṣe lọlé wa tán bá bí yín lérè wípé ta ni ń kọrin ewì tó lápẹ̀rẹ̀ ìbínú mi kéwì tọ̀tẹ̀ yìí ẹ̀yin parapọ̀ tọ́bádọ́dún tí ń bọ̀ bẹ́ẹ̀ pè mí n ò ní wá bóyá torí pé bàbá sọ̀hún ò sí ní lápẹ̀rẹ̀ yín lẹ́ fi pè mí tí kábíyèsí bá ń bẹ lápẹ̀rẹ̀ bóyá ẹ̀ ní ké sí mi bọ́bádọ́dún tí ń bọ̀ ẹ pè mí o òjò àkéwì torí Bùkọ́lá àtàwọn àgbọn kan jàǹkànjàǹkàn ni mi wá ẹ kọ́ sílẹ̀ bẹ́ẹ̀ òjò wí akéwì wí ọmọ aráyé ẹ mọ́ gborí ewì lẹ́nu mi panápaná lọmọ aráyé ọmọ ayé ní paná oge ẹ̀yin èèyàn lẹ́paná àbòsí ẹ̀yin èèyàn lẹ́paná àbòsí ẹ jẹ́ ìṣàdúà wọ́n ní ìṣàdúà fún gbogbo wa torí pé àṣẹ mọ́nàmọ́ná ń bẹ lẹ́nu mọ́nàmọ́ná àṣẹ ìjímèrè ń bẹ lẹ́nu lákọ̀ṣẹ́ ìmàrìwò má so mọ́ èyí tó so lẹ́sìn bàbá ẹnìkan ọ̀ka ẹni bá ní ẹ má wà lámọ́dún bọ́ńtọ̀ ń bá bùkèlè lágbá Ọlọ́run ọba kò ní rọ́bẹ̀ fi run ẹni bá ní ẹ kú kí wọ́n máa fọwọ́ ara wọn ṣera wọn àwọn bàbá wa rèé èèyàn tó bá fẹ́ ṣe ní níkà kọ́ mọ̀ ṣera rẹ̀ níkà igi tọ́gbẹ́ kì í rójú pẹ́wé òkú àpẹ ìrójú yọmọ abẹ́rẹ́ ajáde ń èròjú àti ń sọ àjèrè ọmọ ìrójú gbomi dó irọ́ ni ẹ̀làlẹ̀ kẹ̀kẹ́ ọ̀ràn ti bíbọ̀ lókùn ẹ wá máa gbọ́ mo wòkè mo wodò balógun alẹ̀ n ò rí bàbá aláàánú Ògbómọ̀ṣọ́ o Mọ̀nsúrù dà mo tún wí o Mọ̀nsúrù dà lẹ́ẹ̀kẹta mo tún wí o Mọ̀nsúrù dà ṣé chiefu máa mú wá àwọn àbí ọ̀wá mo tún sọ lẹ́ẹ̀kejì nítorí ìdáná àwọn ìmáàmù nu ó yàtọ̀ sáwọn gbàǹtu ẹ̀yọ. Thank you.